Aláròyé máa wí o. èyí ni bí orí ṣe kó wa yọ lọ́wọ́ àwọn ajínigbé. Afọláyan ló sọ bẹ́ẹ̀. àwọn èrò ọkọ̀ Toyota Sienna táwọn ajínigbé kan jí gbé lágbègbè Àkùnnù Àkókó níjọba ìbílẹ̀ àríwá ìlà oòrùn Àkókó àti Àyẹ̀rẹ̀ níjọba ìbílẹ̀ Ìjòmù ńpínlẹ̀ Kogi lálẹ́ ọjọ́ Ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 9 oṣù keje ọdún 2024 yìí sọ̀rọ̀ ilẹ̀kùn lásìkò tí wọ́n ń ròyìn ohun tójú wọn rí lọ́wọ́ àwọn ajínigbé ọ̀hún lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí wáyé. Abilékọ Èlísíà Afọláyan tó jẹ́ ọ̀kan nínú àwọn èrò ọkọ̀ ọ̀hún tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìtúsílẹ̀ wọn ní nǹkan bíi aago 7 alẹ́ ni àwọn agbébọn kan tí kò sẹ́ni tó mọ iye wọn dá ọkọ̀ wa lọ́nà lásìkò tí à ń padà bọ̀ láti Àbújá. ìyẹn ẹni ọdún 64 ọ̀hún ní àwọn èrò 7 pẹ̀lú awakọ̀ wọn léyìí tí àwọn fi di 8 ni àwọn wà nínú ọkọ̀ náà nígbà táwọn ajínigbé yìí dá àwọn lọ́nà. ó ní bí wọ́n ṣe fi ìbọn dá ọkọ̀ wa dúró làwọn èrò tó wà nínú rẹ̀ ti bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ tí olúkálùkù ti sá wọnú aginjù tó wà lágbègbè náà lọ. Abilékọ Afọláyan ní ohun tí àwọn agbébọn ọ̀hún rí rèé tí wọ́n fi tú àwọn ajá wọn funfun tó wà lọ́wọ́ wọn sílẹ̀. wọ́n dè àwọn ajá náà sí àwọn wọ́n sì ní kí wọ́n máa fi mú fín inú igbó kiri kí wọ́n lè rú àwọn jáde ní tipátipá. ó ní ọpẹ́lọpẹ́ sójà àtàwọn ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn tí wọ́n wá síbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún lásìkò. àwọn ẹ̀ṣọ́ ààbò yìí ló ní wọ́n padà wá gba àwọn sílẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé náà tí wọ́n sì tún ṣàwárí àwọn tí wọ́n há síbi tí wọ́n sá pamọ́ sí ní nǹkan bíi aago 10 alẹ́ ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 10 oṣù keje tá a wà nínú rẹ̀ yìí. Olúṣèyẹ Iyíadé ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Ismail Adéẹ̀yọ̀ ló kà á sétígbọ̀ọ́ yín.